tó ẹ kú ojúmọ́ mọ́ àjèrèbí ní gbogbo tẹ̀sí bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé aláǹfààní àti mọ̀ jayé sí àti mọ̀ fi tó yín létí àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire kí ni ohun tí a tún jọ mọ́ gbéyẹ̀wò gan lóòrọ̀ tó ní agboolé àwọn ọmọ onímọ́tò náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo wà láàrin àwọn ọmọ Nurtw ọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ láàrin Tafa Sego àti MC Oluomo Sego Nation versus MC Oluomo létí ọ̀rọ̀ náà sì ti kúrò ní ọ̀rọ̀ ọkùnrin lásán àṣelọ́tọ̀ ni pé àìsí ń bẹ̀ báyìí òun náà ni àìbá wọn dá sí wọ́n sì ní what a man can do a woman can do better lẹ́yìn tó ṣokùnfà bí arábìnrin kan tí a ń pè ní ìyá òòṣà lóṣòdì ó ti ṣe jáde wá láti wá sọ̀rọ̀ lórí fọ́nrán kan tó gba ojópó ayélujára TikTok kan lẹ́yìn tó sì fi léde pé ẹ̀yin ọmọ Òṣòdì àṣelóòtọ́ lẹ́gàn ẹ sì fa igbá Tafa Sego ẹ̀jẹ̀ kòkó yín lẹ́rù tán pátá ẹ wo ọ̀rọ̀ náà ṣe bẹ́ẹ̀ kẹnu ogbẹnu tán ògàntì ọ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan àìmọ́rò gan gẹ́gẹ́ bí ẹlẹ́jọ́ ẹ jẹ́ ká jọ̀wọ́ fọ́nrán ọ̀hún ká gba àlàyé ọ̀nà náà lẹ́kùnrẹ́rẹ́. ó ga ọ ẹ̀yin ọmọ Òṣòdì ìmọ̀ pẹ́ ṣìgọ̀ tó yàn ẹ jẹ́ kí Tafa Sego ó máa kó yín lẹ́rú tán pátá tó bá kó yín lẹ́rú tán ẹ wá ṣe kí ni a wá kó gbogbo àwọn tiẹ̀ wá láti Island ìgbà ilẹ̀ wa máa wá ké yá o ṣé nígbà tí Oluomo jẹ state chairman ṣé bí Tafa Sego ṣe ń ṣe ṣé Oluomo ṣerú ẹ̀ ni ẹ lÓluomo kówó jẹ ẹ béèrè lọ́wọ́ tẹ́ṣọ́rà ni ṣùgbọ́n pẹ̀lú Oluomo lọ́jọ́ ń ṣe kínní yóò ṣàlọ́ ń sọ̀rọ̀ o mo tún dárúkọ mi sí yóò ṣàkẹ́lẹ̀ mọ́ ṣẹ́tìrì ẹwọ́wọ́ mi ṣẹ́tìrì kì í ṣe pé yóò ṣàwọ̀ ẹnu mi dẹ̀ kì í ṣe yóò ṣàfẹ́ẹ̀kì níjọ́ kìíní àná Talo kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó Oluomo pè wá sí kí ló ti ń pè níjọ́ yẹn olọ́rọ̀ wà lẹ́nu ẹ̀ olọ́rọ̀ ń gbénu ẹ̀ Oluomo ní kò fọ̀rọ̀ tó bá ń gbénu ẹ̀ yẹn sílẹ̀ ó ní kò fi sílẹ̀ number 1 number 2 tó bá tiẹ̀ sọ pé kó wá jókòó àtàwọn obìnrin oníjẹkújẹ táwa mọ̀ pé Oluomo ti ṣe fún èmi ò ní dárúkọ àtàwọn obìnrin oníjẹkújẹ tó Oluomo ti ṣe fún tó wá ń jókòó tó ṣe Sego Nation níṣẹ́ ṣe gbogbo nǹkan tó Oluomo ti ṣe fún ẹ̀yin níkọ̀ọ̀kan kò ṣe fáwa yìí torí wèrè ara yín ẹ̀ ń sọ pé Oluomo ti gbé mọ́tò fún mi ó ti fún mi lówó òun lẹ́nu tèmi ṣe ń yọ̀ pé èmi ń jẹ lámú ń jẹ sọ̀rọ̀ mi yé yín gbogbo yín pátápátá kò yẹ kó tọ́ sí yín o ẹnìkan tún wà níbẹ̀ tí mo forúkọ bò láṣìírí tí ò yẹ kí n sọ àmọ́ àwọn tó fẹ́ rí ti rí ẹ wá lọ gba Tafa ẹ lọ gba sáríà lọ́wọ́ ẹ lọ gba kínní lọ́wọ́ ṣé torí kọ́ máa ìtorí èèlò náà fẹ́ fún yín èèlò ni Sego fẹ́ fún yín ṣé Sego máa fi èèyàn tiẹ̀ lẹ́lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé Sego ó dọ́gbọ́n wọlé sí yín lára ni ó dọ́gbọ́n wọlé sí yín lára ó ti wọlé sí yín lára ó wá lóun fi Talo jẹ gbogbo kíní Òṣòdì pátápátá àánú yóò ṣe mí o ẹ má bínú ẹ máa ṣe gbogbo ẹ tó jata epo Oluomo tó jẹpo ẹ tó wá dẹ̀yìn tẹ wá ń ba tó Oluomo jẹ ìṣẹ̀dá Oluomo máa bà yín jẹ́ lágbára Ọlọ́run. tọ ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń bá a bọ̀ láti àtẹ̀yìnwá ẹ tún jẹ́ ká jọ wo sàkún ilé ìyá tó bá kọ sí yín báwo ló ṣe rí létí yín báwo lè ṣe rí sí ẹ má gbàgbé láti bá a fi sọ sí abala àríwí sí ìyẹn comment section kẹbà láìkẹsì bá a ṣe ẹkẹ sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ni tiyín ní tòótọ́ ẹ ṣé fún wò àti gbígbọ́ tí ẹ ń gbọ́ wa a tún máa bá yín pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.